Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo wa o. Ọdún Ifá òun ló ti bẹ̀rẹ̀ ní ìlú Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ṣé ń rí báyìí? Ó ti bẹ̀rẹ̀ báyìí o. Ẹ rí báyìí. Àwọn èrò kẹ̀ tí ń wọlé ní yanturu. Kẹ́ lè máa rí báyìí. Ìlú Ifẹ̀ òun níbí. Èmi ọmọ ikọ̀ mi lòmíọ̀ náà ni òṣèré ráwọn èèyàn bó ṣe ń wọlé. Fún torí pé ọdún Ifá àgbáyé òun là ń ṣe lénìí. So kẹ́ lè rí báyìí. Àwọn onílù, àwọn onírẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ń lọ. So wọ́n ní tẹnitẹni tàbí sàǹtàtàn. Nǹkan tó bá ti jẹ́ titi wa tó dẹ̀ jẹ́ àbáláyé wa a gbọ́dọ̀ pọ́nlé. Ṣé ń rí báyìí? So kẹ́ lè mọ̀ wípé ilẹ̀ Yorùbá no going back. So bóyá jẹ́ nìyẹn o. Ṣé rí báyìí? Ṣé rí Palace Ọ̀ọ̀ni of Ifẹ̀ ńlá wa yìí? Ṣé rí Palace Ọ̀ọ̀ni of Ifẹ̀? Lábẹ́ àsíá Yorùbá Jí Foundation. Lábẹ́ àsíá Yorùbá Jí Foundation àti Ìṣọ̀kan Yorùbá Foundation. Àwọn ní adìtorí wọn wá síbí. Torí pé a gbọ́dọ̀ gbé àṣà àti ṣe wá lárugẹ. Iwájú Palace Ọ̀ọ̀ni of Ifẹ̀ rí. Ṣé rí báyìí? So oríṣiríṣi ayẹyẹ ló ń lọ. Bó ṣe ń lọ níta bẹ́ẹ̀ ló ń lọ nínú ilé. Bó ṣe ń lọ níta bẹ́ẹ̀ ló ń lọ nílé. Àwọn àjẹ́ tó fẹ́ lọ láti fi pọ̀ ayẹyẹ oríṣiríṣi ló ń lọ. So ó ń lọ o. So èyí jẹ́ nìyẹn o. Ọdún Ifá òun là ń ṣe. Òun lè fi rédíò tó pọ̀ báyìí. Ọdún Ifá ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Kò wá dé ọkọ̀ ṣe rákà kò wá o. Ó yá bá bọ̀ Palace. Ìṣẹ̀ṣe làgbà. Mú wa lé ìfẹ́. Gbọ́dọ̀ máa gbé àṣà àti ṣe wá lárugẹ. Ṣé ń rí báyìí? Ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe làgbà. Yorùbá Jí Foundation, Yorùbá Jí Foundation àti Ìṣọ̀kan Yorùbá Foundation. Àwọn àṣà àti ṣe wa nílẹ̀ Yorùbá